Ilẹ̀ Yorùbá at war. À ń jagun lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá báyìí. Wọ́n dẹ̀ ń bò ó bí ẹni pé kò sógun. My question now sí gbogbo ọmọ Yorùbá òun ni wípé èèyàn mélòó ni ẹ̀mí ẹ̀ máa bọ́ ká tó rí solution sí ogun tó ń jà wá nílẹ̀ Yorùbá. Èní ni June 13, 2026. Wọ́n tún ti gbé ọba kan. Ondo is under siege. Ọ̀yọ́ again is under siege. A dẹ̀ ń pretend bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Yet Governor Borno ló tún wò sùn. Ó lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Borno government integrates 720 former Boko Haram insurgents. 720 Boko Haram insurgents was reintegrated. 992 wives and 2,050 children into society. Kò ṣọ́ọ̀kì yín, tí ò bá ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì èmi Yorùbá wuyì. Wọ́n ti gbé ọba lénìí nísìn. Ọba tí wọ́n gbé ní Láyínká ní Kwara State, ẹ mọyì oṣù tí ọba lò níbẹ̀. Wọ́n padà pa ọba Láyínká ní oníjẹta báànà after 21 million naira ransom. Olórí sójà kò náà kú sí wọn lọ́wọ́ báyìí nísìn. Now àwọn tí wọ́n ń pààyàn yìí wọ́n tún kó wọn padà sínú ìlú, wọ́n ń gbé Kùránì lé wọn lọ́wọ́. Ṣógun ò ti dé báyìí? Ṣé wàhálà ò ti dé báyìí? Ṣé ṣó pé a máa jagun nílẹ̀ Yorùbá? Tó wá yà mí lẹ́nu ni wípé àwọn bandit pè láti inú igbó. Àwọn ṣé bandit ni wọ́n àbí terrorist? Wọ́n pè láti inú Èdè 14, God bless you. Wọ́n pè láti inú igbó. Bí wọ́n ṣe wá pè láti inú igbó, bandit tó kọ ilà gbọ̀nràngbọ̀nràn sí ẹnu, tó kọlà agbésùmọ̀mí gbọ̀nràngbọ̀nràn sí ẹnu, ẹgẹ́sì èdè tó ń sọ o. Terrorist tó kọ ilà gbọ̀nràngbọ̀nràn sí ẹnu, ó pè ní fídíò call. Ẹ bá mi gẹ́sì èdè tó ń sọ. Yorùbá ló ń sọ o. Yorùbá ló ń sọ o. Ṣáà ti kẹ́ran mérò báyìí. Ṣé wàhálà ò thank you I am on live show. Ṣé wàhálà ò ti wà báyìí? Nǹkan wà ti gbé o. Ok, mo mọ̀ pé mo ṣáà change ẹ̀yẹn ni kò change. Ṣé wàhálà ò ti dé báyìí? Àwọn tí wọ́n tú kalẹ̀ yìí nísìn 720 Boko Haram wọ́n ti pààyàn. Ìjọba Nàìjíríà dáríjì wọ́n kó wọn sínú society. 720. Wọ́n kó àwọn ìyàwó wọn 992 àti àwọn ọmọ wọn 2,050. Ọmọ Boko Haram 2,050 ọmọ wọn pẹ̀lú ìyàwó wọn 992 pẹ̀lú àwọn tó ń jẹ́ Boko Haram gangan tó ti pààyàn 720. Wọ́n dá wọn padà sínú ìlú. Boko Haram 720. Ó lẹ́ ń wò lójú àwòrán yìí o. Wọ́n gbé Kùránì lé wọn lọ́wọ́. Wọ́n ní kán búra wípé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn tó ń búra last month, àwọn ni wọ́n gé orí sójà ní last week.
wọ́n tún wá mú lẹ́nìí wọ́n tún wá kó àwọn míì náà wọ́n tún dá àwọn kalẹ̀ wọ́n ní kó máa lọ lálàáfíà ọkọ 720 ìyàwó 992 ọmọ 2050 ẹjọ ọmọ mélòó ni Boko Haram kọ̀ọ̀kan bí ọmọ mélòó ni Boko Haram mi ò lọ sí skul o ní Boko Haram kọ̀ọ̀kan bí ìyàwó mélòó náà fẹ́ báwo lọkọ ṣe jẹ́ 720 tíyàwó jẹ́ 992 tí àwọn ọmọ jẹ́ 2050 wọ́n ní kó máa padà bọ́ sínú ìlú o wọ́n ní kó padà wá sínú ìlú o now ọba tí wọ́n jí gbé nì àwọn ilẹ̀ ń wò yẹn kábíyèsí ní Oǹdó ni wọ́n ti jí kábíyèsí gbé Oǹdó ni wọ́n ti gbé kábíyèsí ẹni tó bá jẹ́ Kìṣí Ọ̀yọ́ gbogbo sáìdì Kìṣí yẹn Ìgbòho road is blocked wọ́n ti block gbogbo ọ̀nà because àwọn ará bí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ti block everywhere so find another route if you are going to Ọ̀yọ́ Ìgbòho Kìṣí and so wọ́n ti block everywhere. Ekiti is under siege. Ondo is under siege. Kábíyèsí tán jí gbé ní. Kábíyèsí wa ló dá bí ẹgbára àwọn bàbá wa dẹ̀ máa ń dá. Ọmọ Yorùbá máa ń fine. Yorùbá máa ń fine nílẹ̀ Yorùbá tọ́jú máa gbà wá kalẹ̀ bá tún ti rú ọba míì lọ́ba láyín ká tán gbé lọ láti oṣù méjì sí. Òkú ẹ̀ náà padà gbé fún wọn ní wọ́n padà sọ pé ó ti kú níjẹta lẹ́yìn 21 million naira ransom. Kábíyèsí náà tún gbé lọ lóńdó yìí. So let me just put this. If you are going on Kìṣí is locked down. Olẹ́wọ̀n lórí page nìyẹn. Bandits are operating in Ìgbẹ́tì láti Ìgbẹ́tì to Kìṣí. Guys, let's be careful now. God will save us. Alert. Kìṣí is currently under lockdown. I have the video here. I'm going to play the video for you. Okay, and then Kimi, let you show me. Oh, let me put it on please. Anytime Kimi, mo ń kí yín o. Anytime wà lórí TikTok, ẹ bá wa bọ̀ lórí YouTube, ká máa link kíní. Yorùbáwùyí náà lórúkọ mi lórí YouTube. Ó ní. Let's play it. Tẹ̀rí nínú. Yàrá mẹ́rin gan. Wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ kó jáde Faruk. Faruk sáwọn sí láòdù o. Ẹ ti rí nílẹ̀ Yorùbá àti dáràn. Yàrá mẹ́rin gan. Wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ kó jáde Faruk. Ndit operate ní Ìgbẹ́tì Ṣíkìṣí ẹjọ́ torí tọlọ́run gbogbo owó tó bá ń bóyá láti Kìṣí sí Ìgbẹ́tì ní àbá ti Ìgbẹ́tì sí Kìṣí ẹjọ́ ẹ sọ fáwọn èèyàn yín tó bá ń lọ láti gbogbo ọ̀nà ẹjọ́ kán jọ̀ torí tọlọ́run kán stop travel for now ẹjọ́ nítorí tọlọ́run àwọn lára àwọn tí wọ́n ṣe lọ́sẹ̀ lélẹ́yìí èèyàn kan ti kú láàrin wọn àwọn yòókù wà lọ́sítà kọ́lọ́run ṣàánú wa o kọ́lọ́run ṣàánú wa Ọlọ́run. Bàbá ń bàbá ẹni tó ti Mẹ́kà dé ẹni tó ti Mẹ́kà dé náà lọ kí o wọ́n ti pa bàbá ń bàbá o Ìgbẹ́tì sí Kìṣí Ọ̀yọ́ state again Ọlọ́run á bá wa ṣọ́ yín o á bá wa ṣọ́lẹ̀ Yorùbá o Ọlọ́run á bá wa ṣọ́ ilẹ̀ Yorùbá. They are operating badly ní Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn bandits operate ní Ìgbẹ́tì Ṣíkìṣí ẹjọ́ torí tọlọ́run gbogbo owó tó bá ń bóyá láti Kìṣí sí Ìgbẹ́tì ní àbá ti Ìgbẹ́tì sí Kìṣí ẹjọ́ ẹ sọ fáwọn èèyàn yín tó bá ń lọ láti gbogbo ọ̀nà ẹjọ́ kán jọ̀ torí tọlọ́run kán stop travel for now ẹjọ́ nítorí tọlọ́run àwọn lára àwọn tí wọ́n ṣe lọ́sẹ̀ lélẹ́yìí èèyàn kan ti kú láàrin wọn àwọn yòókù wà lọ́sẹ̀. Bàbá ń bàbá ó lọ kẹ́ni tó ti Mẹ́kà dé ní kọ́ ló má jẹ́ àṣìrìn
ọlọ́kẹ́ tó ti Mẹ́kà dé ọlọ́run má jà àṣìyàn kí o tí wọ́n bá lọ́kẹ́ tó lọ sí Mẹ́kà ń sìn wọ́n á ní bóyá ó ń bínú orí àbí kí wọ́n máa ń sọ ó ń bínú orí ẹni yẹn ni lọ́mọ àyẹ̀ká ṣe o wọ́n ti pa wọ́n ti gbé àwọn kan wọ inú igbó that is Kìṣí. Now fídíò tí mo fẹ́ play fún yín bandit tó ń sọ Yorùbá. Yo. Láfíà àjàmọ́. Mungu. Ẹ wo bandit pẹ̀lú ìlà lójú. Ó dẹ̀ gbé cross belt irinṣẹ́ burúkú ó gbé kọ́rùn. Ó dẹ̀ ń pe èèyàn ní fídíò call. A sọ Yorùbá fún yín sìn àti dáràn o. Ọlọ́run má jẹ́ ká dáràn o. Láfíà àjàmọ́. Mungu. Aboki. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ kúṣẹ́ o. Ẹ káalẹ́ o, àkúṣẹ́ o, báwo ni àwọn kọ́ ilé ń kọ́? Why ya kwe maka Yoruba? Ga wanda ji turanci nan. Guy, this is my guy no get English. Me English, ni bana jin turanci kuma. Ni bana jin turanci. Baka jin English. Bana jin. Labari ne kana jin English. Bana jin. Ba Yoruba. Bana jin turanci. Ba Yoruba. Ba Yoruba. Ko si Yoruba. Sai Yoruba baja ko. Ba Yoruba. Sai Hausa sai Hausa. Sai Hausa. Sai Hausa. Odaya. Sai Yoruba baja ko. Ba Yoruba. Yorùbá jẹgbajàgbá. Ẹgbẹ́ Yorùbá tó ń sọ̀rọ̀ àti dáhùn. Káalẹ́ o. Káalẹ́ o. Àkúṣẹ́ o. Ẹ káalẹ́ o, àkúṣẹ́ o, báwo ni àwọn kọ́ ilé ń kọ́? Why ya kwe maka Yoruba? Àti dáhùn. Ga wanda ji turanci nan. Guy, this is my guy no get English. Me English, ni bana jin turanci kuma. Ni bana jin turanci. Baka jin English. Bana jin. Labari ne kana jin English. Bana jin. Ba Yoruba. Bana jin turanci. Ba Yoruba. Ba Yoruba. Ko si Yoruba. Sai Yoruba baja ko. Ba Yoruba. Sai Hausa sai Hausa. Sai Hausa. Sai Hausa. Odaya. Ga kaka pa Yoruba, mun baka Yorubanci ba. Oh! Ya jama'a. Ìyá mi Abdulsalam Afusatu Olúwakẹ́mi. Ẹ ṣé. Ó dẹ̀ dùn mí mi rántí ẹni tó wá sórí orí TikTok níjẹta yẹn. Wọ́n ní ma'am, do you remember the VN you play 2 days now? Pé over 300 wọ́n ti wọ Ìgbẹ́tì, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Èmi ti gbàgbé pàtí ẹ̀ play voice note tí wọ́n ní over 300 tí màá kàn sọ lórí TikTok pé mi ò mọ̀ nǹkan tí mò ń sọ, irọ́ ni mò ń pa káì. Ẹ̀yin fáǹsì yìí wàhálà ẹ ṣe gan ni pé tí ẹ̀ rántí pé mo play ẹ̀ ní ìjẹta tí wọ́n ń bọ̀ lẹ́nìkan pè ló ń sọ pé wọ́n ti wọlé o over 300 ọ̀nà Niger State ni wọ́n ń gbà bọ̀ a play ẹ̀ níbi bíi kí ló orúkọ tó sọ pé à ń parọ́ yẹn ná ṣe lè rántí orúkọ onítàn lórí TikTok ẹnìyẹn ní mi ìmọ̀ kan tí mò ń sọ pé mò ń parọ́ Ìgbẹ́tì rẹ o ní Kìṣí Ìgbẹ́tì is now currently on lockdown ó ní Kìṣí Ìgbẹ́tì is currently on lockdown today. Ìyàwó Afusat mi mọ bínú mi ṣe dùn tó pẹ̀lú nǹkan tẹ́ rán mi létí mi mọ bí inú mi ṣe dùn tó bá ń bọ̀ a máa gbọ́ a máa wá sọ fún yín ẹ máa bú wa tó bá ń bọ̀ a máa gbọ́ a máa wá sọ fún yín ẹ máa bú wa ẹ ráyè wa èmi ò bínú ó ti mọ́ra
ó ní. Kọ́lọ́run ṣàánú wa o, Kọ́lọ́run ṣàánú wa Ọlọ́run. Kì í sí ìgbẹ́tì yẹn wá lé lé báyìí. ní ìgbẹ́tì ṣìkìṣì ìgbẹ́tì Máa play ní ṣìkìṣì kẹta. ẹjọ́ torí tọlọ́run gbogbo owó tó bá ń bóyá láti kìṣì sí gbẹ́tì ní àbá ti gbẹ́tì sí kìṣì ẹjọ́ ẹ sọ fáwọn èèyàn yín tó bá ń lọ láti gbogbo ọ̀nà yẹn ẹjọ́ kán jọ̀ nítorí tọlọ́run kán stop travel for now ẹjọ́ nítorí tọlọ́run àwọn lára àwọn tí wọ́n ṣe lọ́sẹ̀ lélẹ́yìí èèyàn kan ti kú láàrin wọn àwọn yòókù wà lọ́sítà kọ́lọ́run ṣàánú wa o kọ́lọ́run ṣàánú wa Ọlọ́run. Máa tẹ̀ ń wò ní ẹsẹ̀kẹsẹ̀ lòun ti kú tiẹ̀ àdé ń sọ níjẹta lórí ètò yìí wọ́n ní lọ́la ń pa àná ti wọlé o ibi báyìí náà ń gbàbọ̀ o ibi báyìí náà dé o wọ́n ní lọ́la wọ́n ní ká gbẹnu sọ̀hún wọ́n láàmú kan tá à ń sọ gbẹnu ẹ sọ̀hún wọ́n máa yóò mọ̀ kan tó ń sọ ni èmi ò kàn tiẹ̀ rántí mọ́ èmi ti sọ mo ti mẹ́nu kó mi kí lórúkọ ẹ nìyẹn I just want somebody to remind me tí bá rántí orúkọ ẹ mo lè táàgì ẹ̀ sí kó wá wo ohun tá a sọ níjẹta pé ó ti padà ṣẹlẹ̀ lẹ́nu Ọlọ́run á ṣàánú fún wa Ọlọ́run ọba ó máa ṣe àánú fún wa and you know what nǹkan tí mo rò nípa tó ṣẹlẹ̀ yìí má padà play Fulani yẹn fún yín ọ̀rọ̀ Oríyọmí Hamzat tí mo sọ ń jọ o let's bring him up again. wọ́n ṣẹlẹ̀ lénìí ní ìjọba àbílẹ̀ ìtẹ̀síwájú agbègbè kan tí wọ́n ń pè ní kọ̀ọ̀mù wọ́n jí èèyàn kan gbé ní àwọn aráàlú yẹn àwọn ọdẹ wọ́n bá ṣe bí akin wọ́n ṣe dáadáa wọ́n bẹ́ síta wọ́n wọnú igbó lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé lọ òní ni mò ń sọ òní wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé yẹn lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn àwọn yẹn jẹ́ òríjínà Yorùbá ó ní àwọn ọdẹ tí wọ́n wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé bí wọ́n ṣe ń yìnbọn làwọn náà ń dábọn padà sẹ́ẹ̀sì wàá mọ̀ pé ìbọn tiwọn kò dàbí ìbọn àwọn ajínigbé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn ajínigbé wọ́n rí ẹni tí wọ́n gbé wọ́n rí wọn jágbà ṣùgbọ́n wọ́n ti rí kán tó débẹ̀ ọ̀tá ti fẹ́ tán lọ́wọ́ wọn wọ́n wá ní kẹ́nìkan padà wá nù wọn kó lọ síbi tí nẹ́tíwọ́ọ̀kì wà wọ́n wá pe ìlú pé ọ̀tá ti tán ọ̀tá táwọn kó lọ ti tán o kí wọ́n bá wọn wá àwọn ọmọ kan kí wọ́n gbé ọ̀kadà kan lọ bì kan ládùúgbò yẹn kan lọ bá wọn ra ọ̀tá wá àwọn sì tún jagun lọ wọ́n rí ọ̀tá lóòótọ́ wọ́n ra ọ̀tá ìgbà tí wọ́n rọta tán wọ́n bọ́ sórí ọ̀kadà wọ́n bọ̀ wọn àti ìdé ìlú padà ọwọ́ àwọn ọdẹ ti tẹ àwọn ó ti tẹ ẹni tí wọ́n jí gbé wọ́n mú wọn sá padà bọ̀ àwọn ajínigbé náà sì yìnbọn sí wọn wọ́n ti wá ní kíkanu wọn kó máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tiẹ̀ kó tètè rí ọ̀tá gbà ṣùgbọ́n wọ́n sàmú ẹni ẹ wọ̀lú ìgbà tí wọ́n fi mú wọ̀lú àwọn ọlọ́pàá ti dá ọ̀kadà tó gbé àwọn tó lọ rọta dúró lójú tọ́dẹ̀ ránṣẹ́ ọ̀tá wọ́n ti dá wọn dúró ọlọ́pàá mú wọn níbo wọ́n ti rọta ẹ mọ ọta kátríjì ọta tí wọ́n máa ń rọ sínú ìbọn ti báwò kóòkó la mọ̀ pé tó bá ti jáde lẹ́ẹ̀kan wọ́n ṣe fi míì sí ìmíì méjì ìmọ̀ lẹ́nu méjì wọ́n fi méjì sí ọta ìbọn kátríjì yẹn ọlọ́pàá mú wọn ọlọ́pàá kó wọn wọlé àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọdẹ tó rán wọn ṣẹ́ àsìkò yẹn làwọn èèyàn ń jubiléètì pé wọ́n ti mú ẹni tí wọ́n gbé o wọ́n ti mú o wọ́n rí kọ́ọ̀lù wọn gbé wọ́n fi dé tọlọ́pàá bàtà àwọn ọdẹ náà rántí pé àwọn táwọn ránṣẹ́ kọ́ wọ́n wo kọ́ọ̀lù wọ́n rí pé àwọn rí miss kọ́ọ̀lù wọn tó pọ̀ wọ́n pè wọ́n ọlọ́pàá ló gbé àwọn ọdẹ wá kóra wọn lọ tọlọ́pàá pé àti rẹ́ni mú ẹni tí wọ́n ti gbé ní àti lọ rescue ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tá a ránṣẹ́ lẹ mú ọta tá a lò fáwọn tá a fẹ́ lọ tá a tán lọ wà wàhálà ní wọn rọta wà àwọn ọmọ ọdẹ nì àwọn ọlọ́pàá ò fún wọn lẹ̀ wọ́n ti gbé wọn wá bàdàn báyìí láti kọ́ wọn àrò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá a ṣèwádìí dáadáa tó bá jẹ́ pé irọ́ ni tó yẹ pé ṣẹ́wọ̀n pé láàrin wa náà agbódegbà wà fún àwọn tí ń jiyàn gbé tó bá ṣe pé agbódegbà ni wọ́n ẹ má fi wọ́n lẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ẹ find out pé ọmọ ọdẹ ni wọ́n lóòótọ́ ẹ dákun ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí a lè encourage àwọn local hunters àwọn ọdẹ wa yìí tí wọ́n ń jà fitafita. ṣe bẹ́ẹ̀ ti gbọ́ that same ìjẹta yẹn náà la play fídíò Alhaji Oríyọmí Hamzat yìí o tí àwọn ajínigbé wọ ìlú Kọ̀mú that same Ọ̀yọ́ state tí wọ́n wá jí àwọn èèyàn gbé tí àwọn ọdẹ àwọn ọlọ́mọ pariwo èèyàn bá dé wá dìde èèyàn ọdẹ dìde Sunday Igboho nìkan ò lè dá ṣe àwọn ọdẹ dẹ̀ dìde wọ́n dẹ̀ lé wọn
wọ́n yìnbọn sáwọn ọdẹ, àwọn ọdẹ náà yìnbọn padà. Ìgbà tó rí wípé àwọn ọdẹ yìí ìbọn ò wọ ara wọn, wọ́n láti ju ẹni yẹn kalẹ̀. Bẹ̀t kí wọ́n tó dọ́dọ̀ wọn, ìbọn ọta àwọn ọdẹ ti tán. Àwọn ọdẹ wọ́n wá pè kan lára àwọn ọmọ wọn pé ẹ̀yà ń bí méjì, ẹ lọ sí ìgboro, ẹ lọ ra ìbọn ọta ìbọn fún wa. Àwọn ọta cartridge ni o, tó fi pèkúté pọ̀yà. Àwọn ọta tó lè fèsì àwọn ajínigbé, tó bá ti pé àwọn bàbá yẹn wọ́n jẹ́ bàbá wa tẹ́ pé wọ́n gba ẹ̀sìn. Àwọn báwo làwọn ọlọ́pàá ṣe mọ̀ wípé àwọn tí wọ́n lọ ra ọta, wọ́n lọ ra ọta? Báwo làwọn ọlọ́pàá ṣe mọ̀? Wọ́n wá lọ wèlé àwọn ọmọdé, wọ́n mú wọn. Ẹ mọ̀ pé wọ́n ti kó wọn kalẹ̀ nísìn. Ní èní tó wá jí ọba gbé ní Ọ̀wọ̀ nísìn, tí wọ́n tún wọ kìsí ìgbẹ́tì, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn, tí wọ́n ń pa àwọn èèyàn. Ẹjọ́ lẹ́ni 14th of June 2026. Ọdẹ wo ló máa jáde? Ọdẹ wo ló máa padà wá jáde wá rescue àwọn tí wọ́n ń jí gbé? Ọdẹ wo ló máa dìde nísìn? Nígbà tí àwọn ọdẹ tí wọ́n dìde níjẹta, tí wọ́n ti kó wọn, tí wọn ò dẹ̀ tí fi wọ́n sílẹ̀ dì sí. Ṣé kìí ṣe wípé plan work kìnnìkìnnì láti pa gbogbo ọmọ Yorùbá tán? Ṣé lè ò máa jọ plan work lójú èmi àti yín? Ẹ jọ. Ọ̀dọ̀ wa ti dàrú báyìí o. Máì ti sọ̀rọ̀ kíbi tó dàrú. À ń fi àsìkò yìí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá. A bẹ̀ yín torí Ọlọ́run. A ní ẹ má ṣèwádìí o. Ṣùgbọ́n tẹ́ bá rí wípé lóòótọ́ àwọn bàbá wa yìí wọ́n lọ rescue ẹni tí bandit jí gbé ni. Ẹ bá wa fà àwọn ọdẹ wálẹ̀. Àbí ìjọba ò lè protect wa, a tún gbọ́dọ̀ protect ara wa. Ìjọba ò lè defend wa, a tún gbọ́dọ̀ defend ara wa. Ogun máa dé ńlẹ̀ Yorùbá. Ogun máa jà ńlẹ̀ Yorùbá mọ̀dáràn. Ẹjọ́ à ń fi àsìkò yá sí ẹ bá wa bẹ̀ wọ́n. Mo mọ̀ pé ló ń bí yín ẹ fẹ́ kọ kọ́mẹ́ǹtì, ṣùgbọ́n bá wa bẹ̀ ìjọba Tinubu àti iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n jọ torí Ọlọ́run. Àmọ̀pá àlágbára. Ẹ jẹ́ ká defend ara wa. Àwọn ọdẹ yìí sì ẹ fún wọn ládàá, ẹ fún wọn lọ́bẹ, ẹ fún wọn lẹ́tù. Owó wọn ni wọ́n tó fi ra ọta tó fẹ́ fi sínú cartridge. Tí wọ́n dẹ̀ mẹ́sọ̀ pé àwọn rescue ẹni tí wọ́n rescue wálé. Ẹ̀yin náà wo ọba tí mo show nísìn. Tí ó bá ti pé bí ààrẹ kó àwọn ọdẹ wa ni, irú ọba ìmọ̀ tó wọlé sí ọba nírọ̀lẹ́. Ṣé àwọn ọdẹ tó wà ládùúgbò ó yẹ kí wọ́n lọ rescue ọba ni? Kódà wọ́n yìnbọn fún ìyàwó ọba. She is over 60 years. Wọ́n yìnbọn fún ìyàwó ọba lápá. Bóyá òbí ìyàwó ti kú ni wọ́n ṣe wọ́ ọba wọgbó lọ. Wọ́n lórí adé òun sùn fọ́, orí adé òun sùn ta. Orí adé ti ń sun fọ́rẹ́sì báyìí. Ìṣàdẹ̀ni tí wọ́n gbé lọ tó padà láàyè. Ẹjọ́ abẹ̀yìn ni. Ẹ má bínú. Àwọn ọ̀pá ìrìn Ọlọ́run gbágbára fún. Ẹ̀yin Ọlọ́run gbógo fún. Ẹ bá wa release àwọn bàbá wa tí ẹ kó, ẹ̀yin ọlọ́pàá. Bandit ò lè máa pa wá, kẹ́yìn ọlọ́pàá tó máa arrest wa pa defend ara wa. Adaràn. Ogun dé. Ọ̀dọ̀ wa ti dàrú báyìí o. Dálà jìlá báyìí, ọ̀dọ̀ wa ti dàrú o. Ó ní o. Àti gbọ́ la ti ń gbóhùn bọ̀. Gbogbo àwọn tó dẹ̀ ń bọ̀ wọn ti bọ̀ fọ́ táyà wọn. Àwọn tí bọ̀ bá gan wọn ti rush àwọn yẹn lọ sílé báyìí. Wọ́n ń ṣàánú wa o. Ọlọ́run ṣàánú. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run má jẹ́ kó tú. Ọlọ́run má jẹ́ kó tú. Everywhere ti wà busted. Ọlọ́run ṣàánú wa. Ìjọ wọn ti bọ́. Wọ́n ti bust everywhere body ti já dànù. Àwọn ẹ̀yin èèyàn wa ẹ defend ara yín. Ẹ̀yin èèyàn wa ẹ defend ara yín. Àwọn tí wọ́n defend rè náà tó defend ìlú nísìnyí ti kó lọ yìí o. Bí la fẹ́ ságbà. Àwọn tí wọ́n dẹ̀ rescue ẹ̀ tán jí gbé. Wọ́n rescue àwọn ọdẹ yẹn gbà. Wọ́n gba àwọn méjì tán jí gbé. Wọ́n gba àwọn wálé. Ọlọ́pàá ti wá kó àwọn ọmọdé lọ o. Tinubu ló wà ń bẹ̀ o. Àkọ́bí ọmọ lọ́dọ̀ sledgehammer ló wà ń bẹ̀ o.
ló wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí? Ọmọ mẹ́ta àti ìyàwó mi. Ọmọ yín àkọ́kọ́ ọdún mélòó? Ọdún méjì. Ọmọ ọdún méjì. Ọmọ yín ẹlẹ́ẹ̀kejì? Ọmọ ọdún mẹ́rin. Ọmọ yín ẹlẹ́ẹ̀kẹta ọdún mélòó? 8 years and a half. Ìyàwó yín náà wà ńbẹ̀ báyìí? Bẹ́ẹ̀ni bàbá. Láti 46 days lọ́dọ̀ ajínigbé. Èyí tó kán lẹ́sẹ̀. Ẹ̀yin lẹ sọ pé. Mo fẹ́ kọ́ bá mi gbọ́ iye ọmọ ọdún àwọn tí wọ́n jí gbé wọnú igbó o. So kọ́mẹ̀ntì ló máa jẹ́ kí n fi mọ̀ wípé ẹ wà pẹ̀lú mi. Ẹ bá mi gbọ́ iye ọdún éèjì àwọn tí wọ́n jẹ́ àwọn ajínigbé jí gbé for the past 46 days. Ilẹ̀ Yorùbá inú ogun la wà o. Inú ogun gidi la wà. Ọmọ yín mélòó ló wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí? Ọmọ mẹ́ta àti ìyàwó mi. Ọmọ yín àkọ́kọ́ ọdún mélòó? Ọdún méjì. Ọmọ ọdún méjì. Ọmọ yín ẹlẹ́ẹ̀kejì? Ọmọ ọdún mẹ́rin. Ọmọ yín ẹlẹ́ẹ̀kẹta ọdún mélòó? 8 years and a half. Ìyàwó yín náà wà ńbẹ̀ báyìí? Bẹ́ẹ̀ni bàbá. Láti 46 days lọ́dọ̀ ajínigbé. Èyí tó kán lẹ́sẹ̀. Ẹ̀yin lẹ sọ pé ẹ lọ rè gbé pásọ̀ yẹn nínú ẹ̀jẹ̀. Ẹni ńgbà tí ẹ tún gbé pásọ̀ yẹn lọ láti du ẹ̀mí ẹ̀ dáadáa. Inú àgbàlá ìjìlá bẹ ọ̀làbánú church nínú mission àdẹ̀gbé sẹ́yìn machine mo ṣe ń lọ ní àná ìdílé mo tún dazet lọ́nà pẹ̀lú pásọ̀ wọn àti pásọ̀ tó yìnbọn ẹ̀tẹ̀ wá sórí ìjọ. So àná ìdílé ẹsẹ̀ náà tó kán lọ́nà. Ẹlẹ́ẹ̀dọ́sibítà pé ẹ bẹ́yẹ lọ́sibítà. Àti hospital iye ní èdè méje. Àbá dókítọ̀ àpè dókítọ̀ náà wà ní gèrò. Ilé ìjìlá bàbá èèyàn kan náà ó ní jù ní èjì méjì kẹwàá tọ́jú ẹ̀. Ó ní oríjì olóhùn wà òun ò lè wá. Àwọn nọ́ọ̀sì tó wà bẹ́ẹ̀ náà ààrẹ anybody. Létà ni nọ́ọ̀sì kan wá dé ló sáré gidigidi. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo lẹ́wẹ̀ gẹ́ńlẹ̀ ẹ wà wọ èèyàn wa bọ́n ṣe rí. Ẹ bá wa dá sí lókùnrin ìpínlẹ̀ kan onótọ̀ sí àrándì. Ó tẹ̀ wá bọ́ ágù pé ti bíbá ẹ̀ náà wà. Ó sì ń bíbá ẹ̀. Ṣé bí bàtà dé ìgbà àbẹ́ anybody ní hospital yìí? Pa ibẹ̀ sí ní ágìrì yẹn àdán jù làwọn gbé pásítọ̀ kúrò mbẹ̀ bàbá gbé ó da ìdúdùn private officer tó wà lódùn but ká tó kúrò mbẹ̀ yẹn pásítọ̀ yẹn ti ń gas ká tó kúrò mbẹ̀ ẹnu rẹ̀ ti ń fò bàtà gbé dé lódùn ní private hospital yẹn àtàgbé wọlé but kò tó kan bí 2 minutes nígbà tó give up tó dẹ̀ kú. Sáà nígbà tẹ́ ẹ padà dé ṣọ́ọ̀ṣì ẹ wá lẹ́ẹ̀mọ̀ pé ẹ̀yin ni wàhálà gan dé bá. Bẹ́ẹ̀ni sà. Ọmọ yín mélòó ló wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí? Ọmọ mẹ́ta àti ìyàwó mi. Ọmọ yín àkọ́kọ́ ọdún mélòó? Ọdún méjì. Ọmọ ọdún méjì. Ọmọ yín ẹlẹ́ẹ̀kejì? Ọmọ ọdún mẹ́rin. Ọmọ yín ẹlẹ́ẹ̀kẹta ọdún mélòó? 8 years and a half. Ìyàwó yín náà wà ńbẹ̀ báyìí? Bẹ́ẹ̀ni bàbá. Láti 46 days lọ́dọ̀ ajínigbé. Èyí tó kán lẹ́sẹ̀. Ẹ̀yin lẹ tún du ẹ̀mí pásọ̀ tún kú tí wọ́n fìbọn pa nínú ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá fẹ́ báyìí bàbá? Ọmọ mẹ́ta wà ńbẹ̀ báyìí, ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́rin, ọmọ ọdún méje pẹ̀lú ìyàwó yín. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Nàìjíríà, àwọn Christian Association of Nigeria, àwọn tó lọ́wọ́ ṣẹ́gun ọ̀nà fún lẹ́kìtì kan jọ ní gbogbo Nàìjíríà kan ṣàánú wa, àwọn bàbá Adébóyè, bàbá Kúmíyì, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ Christian ilé kan dá sí wa kan ràn wá lọ́wọ́, àwọn sẹ́nẹ́tọ̀ wa, MOB, àtàwọn náà tó kù, àwọn rẹ̀ gbogbo ọ̀la bẹ̀, báwo lẹ́kìtì abẹ̀ wọn tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ àṣẹ nílùú ẹ̀dá kan dáríjì wá bí àwọn ọmọdéṣẹ́ ni o bóyá ìjòyè ni o a lè sọ because ọ̀rọ̀ ó ti rí bákan lára wa àmọ́ bó ṣe rí rárá. wọ́n ní spíkà wa lẹ́kìtì wọ́n ní ẹ̀gbọ́n wọn lólórí àwọn kan lẹ́kìtì honourable speaker sà ẹ káalẹ́ o ṣé dáadáa lẹ́wà honourable speaker ẹ káalẹ́ o wọ́n ní ẹ̀gbọ́n yín lólórí àwọn kan lẹ́kìtì ẹ̀yin náà sì dipò tó dára mú lẹ́kìtì ẹ̀gbọ́n yín náà dipò tó dára mú lẹ́kìtì ẹ bá wa wójútùú sí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀ yìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́dá oníyọ̀ yìí bàbá tẹ̀ ń wò yìí wọ́n ní ọmọ wọn mẹ́ta ẹ tún sọ bàbá. ọmọ mẹ́ta ló wà bẹ́ẹ̀. ọmọ àkọ́kọ́ ọdún mélòó? 2 years. ọdún méjì. 4 years. ọmọ 4 years. 8 years and a half. 8 years and a half. pẹ̀lú ìyàwó yín. ọmọ mélòó ló kù fún yín báyìí? ó kù ẹyọkan sílé. ẹyọkan ló kù sílé. ẹlẹ́yọkan yẹn gan ló jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé. inú gbólóbà wọlé. ọmọ ọdún mélòó lòun? ọmọ 30 years lòun. òun jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé ni tó túmọ̀ sí pé gbogbo ohun tẹ́ ẹ ní láyé wọn bá kó lọ. ẹ̀yin tẹ́ ẹ tún gbìyànjú láti dóòlà ẹ̀mí pásítọ̀ ẹ tún lásídẹ́ǹtì ẹsẹ̀ ẹ̀yin tún kán. How can this happen
to a man, and at the end of the day ohun tí Nigerian government ṣe ni mo bí ẹni tí mo pèsè sójú kínní mo rò bóyá ẹrí nǹkan tí mo pèsè after tí wọ́n jíyàn gbé tí wọ́n pààyàn tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán Borno government reintegrates 720 former Boko Haram insurgents, 992 wives, àti 2,050 children. Ní government Nigeria from Borno state ni wọ́n dà sáàrin ìlú pẹ̀lú owó taxpayers, pẹ̀lú owó tax tá à ń san. Ẹ bá wa gbọ́n sókè àti gbé kọ́ yín máa sọ. Yes, ma. Ẹ kúṣẹ́. Yes, sir. Kẹ́rí ọ̀rọ̀ pé ká máa bẹ̀jọba ká máa ṣe nǹkan tẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ máa wá ọlọ́pàá ìbá wọn fàwọn èèyàn wálẹ̀. Kẹ́rí téèyàn ò bá take drastic step ẹ̀yin náà gan ẹ máa ń sọ wípé kì í ṣe ìjọba ló máa sọ gbogbo nǹkan tá a máa ṣe fún wa. Àwọn nǹkan kan wà sọ pé a máa di ojú sí tá a máa ṣe. If not, wá yanjú wa tán ní kọ̀ọ̀kan èjèèjì àwọn táyà ń pè ní láyọ̀ bàbá kò sí bàbá kankan kò sọ́ba kankan they are very useless. Ẹ gbà bí mo ṣe sọ fún yín àwọn alábà tẹ́kì drastic action fúnra wa in fact ṣé tó bá ti di pé àwa gan àwa ti tẹ́ bá fojú sọ àwọn èèyàn kọ̀ọ̀kan wípé lágbájá báyìí ó burú alábọ̀dé ni bàtà ìta bá máa fún ní sáǹpù lẹ́ẹ̀kan àwọn yòókù tó yẹ kó wọ́n fẹ́ máa ṣe mọ̀nàmọ́ná wọ́n á súnra kì ẹ gbà bí mo ṣe sọ fún yín àwa náà alágbára àwọn kiri àwọn ọlọ́pàá tó ń ṣe rándanrandan yẹn á máa fi kíbi ọjọ́ tàjẹtàjẹ láwọn fi mú wọn kó lójú ọ̀nà ẹ gbà bí mo ṣe sọ fún yín olórí burúkú náà bíkù yẹn wọ́n fẹ́ máa fẹ̀mí wá ta fàlà ní àwọn ẹni ètò yìí. Ẹ ṣeun sà. èmi ò lọ́rọ̀ jù yẹn lọ o. Ẹni tó bá mọ̀ pé òun ò lè mute lórí TikTok ẹ lè bá wa drop ara yín ẹ jọ̀ọ́. If you cannot mute on TikTok, please drop yourself. Ìyàwó Adùn ọlẹ́ bá wa gbóhùn sókè Adélékè ẹ̀ mute o. Ìyàwó Adùn ọlẹ́ bá wa gbóhùn sókè. Ẹ káalẹ́ mà. Yes, ma. African náà ń gbà wá ní orílẹ̀-èdè yìí o. Because honestly speaking, èmi ò tiẹ̀ kí n bí àrùbọ̀ tí irú àrùn tó bà mí láti bí ojú kan. Mo fẹ́ lè kó wọnú ilẹ̀. Ìgbà tí mo tún come across program tẹ́ ń ṣe yìí, wọ́n wò pé bàbá tó ń sọ̀rọ̀ ń sin àánú wọn ṣèyàn ọmọ mẹ́ta. Ṣé tó bá gbọ́ ọmọ ẹ̀yọ̀ kan lọ gan-an ṣé gbogbo ọmọ àwọn ọmọ láyò? Wọ́n gbọ́ sí lọ sí gbogbo ọmọ nílé náà ti kú tán. Ọbẹ̀ adáyé ká máa gbàdúrà ká máa bẹ Ọlọ́run torí mi tiẹ̀ mọ̀ kan tó kàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ká má tanra wa. Ṣé Nàìjíríà ṣe àti gbàdúrà ni àti gbàdúrà? But àwọn kọ̀ọ̀kan wà ní bí alábọ̀dé tí àwọn bàbá wa tó ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ tí wọ́n sọ. Àwọn ara wa là ń ṣe ara wa, ìjọba ò fẹ́ràn wa, àwa náà fẹ́ràn ara wa. So bóyá tó bá ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ kéèyàn protest káwọnú igbó lọ ibi táwọn èèyàn wọ̀. Tó bá ní àwọn táwọn bàbá wa lè ṣe fún wa kó ní kálukú dira tábà yàn gbà wá ká jàjàgbara fúnra. Ṣebí ìyàwó ó dàbẹ̀ pé ẹ̀ bá wa bẹ̀rẹ̀ ṣòyìn. Ṣebí tí àwọn ọdẹ ṣe lọ́yọ̀ọ́ náà nìyẹn wọ́n wọlé wọ́n kó àwọn èèyàn àwọn ọdẹ tẹ̀lé wọn wọ́n yìnbọn sáwọn ọdẹ àwọn ọdẹ náà yìnbọn sí wọn Ọlọ́run ò jẹ́ kí ìbọn wọn ran àwọn ọdẹ náà àwọn ọta àwọn ọdẹ wá tán wọ́n ní ìyẹn sáré lọ ra ọta sí wa àwọn ọdẹ mi sọ pé àwọn gba àwọn tí wọ́n jí kó yẹn náà ọlọ́pàá ti kó àwọn ọdẹ. Ọlọ́pàá kọ́ ọdẹ kẹ̀. Ẹ bá wa bẹ̀ ọlọ́pàá ti káwọn bàbá wa lọ. Ọlọ́pàá ti káwọn bàbá wa lọ yín ọlọ́pàá Nàìjíríà ẹ dákun torí ọ̀dọ̀ à ń bẹ̀ yín ni ẹ dákun ìjọba ò lè protect wa a tún lè protect ara wa ọ̀rọ̀ mọ̀dé ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ọ̀rọ̀ dé ẹ kúlẹ̀ dé àsìkò yìí sà. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà ń ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà dàbí ọ̀rọ̀ Rwanda ni dàbí Rwanda ní Rwanda àwọn Tutsis àti Hutus ṣe rí àwọn Tutsis yẹn ni minority bíi Fulani yẹn àwọn náà wà ní sójà náà wà ní gbogbo ẹ̀ ṣe rí ìgbà táwọn àwọn one control àwọn majority which is the Hutus nígbà táwọn Hutus wá bínú
wọ́n bínú dúró ti ọ̀rọ̀ Tutsis yẹn bí àwọn tó dàbí Fúlàní yẹn solution wà nù yẹn dọ̀là náà ẹ̀yẹ gbọ́nùs yẹn ni àwọn Tutsis minority ń control majority nígbà táwọn majority Hutus tó bínú tó bí Yorùbá ṣe wà yẹn tó bínú tó dìde pẹ̀lú àwọn minority Tutsis ní Rwanda kò sẹ́ni tó gbọ́ ní ìsìn náà sẹ́yìn gbọ́ pa Tutsis lọ́nà. ẹ máa sọ̀rọ̀ yín sá ẹ máa sọ̀rọ̀ yín mi tún ń ṣe nǹkan ẹ máa sọ̀rọ̀ yín. ibẹ̀ kàn bàjẹ́ sí ni so tàbá dúró tì wọ́n kò sí nǹkan tá a lè ṣe tìjú tàbá dúró de Tinubu ń bọ̀. bá ṣe wá ń dúró tì wọ́n tó wá ń kọ́ wa yìí ń kọ́ báyìí sá. ẹni gbàgbé kò sẹ́ni tó lè gbọ́ anybody. àwọn tí wọ́n kọ́ yìí kọ́ tó bá ń dùn mí lọ́wọ́ àwọn tí wọ́n kọ́ yìí sì kí la rí ṣe sí. ìgbà tí lórúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò tó rán wọn yàn kọ́ lọ gbọ́ wọn yàn ṣe bọ́ mú wọn ó pàpà fi wọ́n lẹ́ni tábà lọ bí ó ti pé. ṣé wọ́n ṣẹ̀wọ̀n àbí wọn ò ṣẹ̀wọ̀n àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ó lọ́rọ̀ Gani Adams ṣe máa ń dùn mí oṣù mélòó náà àwọn ọmọ Gani Adams ló gbẹ̀wọ̀n oṣù mélòó náà àwọn ọmọ Gani Adams ló gbẹ̀wọ̀n kó tó di pé wọ́n fi wọ́n sílẹ̀. pété bí Yorùbá ti máa wà nígbà ìka máa sùn sí gbogbo máa pa gbogbo ìyá ọmọ gbogbo wa tó ok mo sọ sí pé nǹkan tó ṣẹlẹ̀ ní Rwanda yẹn wẹ́ òtúgbọ́. Ọlọ́run aṣáánu fún wa ẹ ṣeun gan. ẹ máa bẹ́ tó pọ̀. à ń bá bọ̀ sá ẹ ṣeun gan. Bàbá wa Adélékè àbí Adélékè bá wa gbóhùn sókè sàn. Adélékè ṣe wà ń bẹ̀ ká tó pẹ̀lú mi. Dáúdà sísẹ ẹgbọn sókè Adélékè a máa drop fẹ́ drop yín ní ẹ̀ka lẹ́sà. ẹ ṣeun sàn. Ọlọ́run àbá wa ṣe é ṣe. ṣe rí mọ́mí wa tí n bá ronú kan ohun tí ọlọ́pàá Nàìjíríà fojú wa rí ó máa ń gbomi lójú mi. Ìṣòro tá a ní ní kọ́ńtì yìí ọlọ́pàá Nàìjíríà ni lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú. Àwọn ọlọ́pàá Nàìjíríà ló dàbí gẹ́gẹ́ bí búdọ̀gì tó ń fún lóúnjẹ tí wọ́n. Búdọ̀gì à ń gbọ́ yín sà. Ṣé mo pé ṣé mo pé tẹ bá ní búdọ̀gì lé tẹ̀ ń bọ̀ tẹ̀ ń ṣe ẹ ní àtàkì tí ẹnìkan bá fẹ́ fún yín láti ta tẹ bá ti tú sílẹ̀ òun ló máa fèsì ẹ̀. Kí ni ṣé àwọn ọlọ́pàá ò mọ ìṣòro tí a fèsì ní ìlú yìí ni ṣé ní kékeré ni ti àwọn àmì o àwọn àmì tètè máa understand o bọ̀ ọlọ́pàá gangan ni problem ta ní country yìí tó jẹ́ pé tí olóṣèlú bá ṣe nǹkan kan torí báwọn rí jẹ lábẹ́ wọn ò ní jẹ́ káràlú lè gbọ́wọ́ kan pé àwọn fẹ́ protest tàbí àwọn fẹ́ ṣe nǹkan kan. Ẹ wòye tó ṣẹlẹ̀ ní on the 12 táwọn èèyàn fẹ́ protest wọn ò kádà dání wọn ò kó kọ̀ọ̀kan dání èèyàn ọlọ́pàá lọ fèsì wọn lè máa yí tí a gà sí àwọn ohun yẹn torí pé wọ́n fi ẹ̀hónú hàn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣó dáa. Ṣé ẹni tí ò bá léèyàn tọ́lọ́pàá bá mú tó gbé lọ sí kóòtù tó kàn já lọ sí ọgbà ẹ̀wọ̀n tí ò lẹ́ni tó fẹ́ lọ gbà á ibo lèèyàn ti wá fẹ́ jáde pé mo fẹ́ fẹ́ lu ẹ̀hónú mi hàn. Ṣọ́rọ̀ mi yé yín mà. À ń gbọ́ yín sà. Ibo ni èèyàn ti bo àwọn tó lè jáde wà inú ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí. Àwọn ọmọ tí bàbá sọ pé àwọn ọmọ Gani Adams àwọn ọmọ ìlú mi ní Bàràpá ní Gbọ́ra ó ní iye oṣù tó lò lẹ́wọ̀n lóòótọ́. Ọ̀rọ̀ yẹn ó sì dìjà ní àná láàrin èmi àti àwọn ọkọ̀ tá a yìí jọ ń sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ sọ pé ṣé kò ní iye oṣù tó lò lẹ́wọ̀n ni lórí pé wọ́n tún lọ mú ẹni tó ń dà lóru. Tó ń pààyàn. Àmọye ọdún Sunday Igboho ló lọ gbé ẹ̀wọ̀n ni tó lò lẹ́yìn odi. Kí la fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ní pírọ́blẹ́mù tá a ní ọlọ́pàá gangan ní pírọ́blẹ́mù tá a ní tí ò bá sí pé ti ọlọ́pàá ní ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí àti lójútì because àwọn èèyàn wà tó lè volunteer ara wọn ibi ó yẹ nìṣó níbẹ̀ tó bá ṣẹlẹ̀ ní àárọ̀ láti lè máa mọ ìtọ́ bá ló yá èmi rẹ́dì láti gbé ìpinnu gbogbo tá a bá fẹ́ ibi tá a bá fẹ́ gbà ká nìṣó níbẹ̀. Ṣé ìgbà tó bá dọlọ́pàá sí ojú ọ̀nà ṣẹ́ni tí ò ní èrò tí ò lówó tí ò lẹ́kọ̀ọ́ ní sínétọ̀ tí ò lẹ́kọ̀ọ́ ní rẹ́kù tọ́lọ́pàá bá wá mú tó lọ jù sí gbàgà tó gbé lọ sí kóòtù. So nísìn Yorùbá a máa mú kan nínú ká defend ara wa kọ́lọ́pàá lọ tì wá mẹ́wọ̀n ká máa rọ́tì síbẹ̀ tàbí kán wọlé ká bá wọn ká jẹ́ kán gbé wa èwo ni ká mú Babaláwo ẹ bá wa gbóhùn sókè sà. Ẹ wo èmi pèsè àyè pé bóyá gbogbo station tó kọ́kọ́ wà ní Nàìjíríà táwọn YouTube wà wọ́n kọ́ àtàkì gbogbo àwọn
because ìṣòro náà jẹ́ fún wa. Ẹni tó bá dára ẹni tó mọ̀ pé òun ní nǹkan kó fi lẹ̀ fáwọn èèyàn. Àbí irú àwọn ọdẹ yẹn náà àwọn ọlọ́pàá tó ká ọmọ wọn yẹn ṣé wọ́n lè kára san pa gbogbo wọn ni. Àbí náà tó bá ṣe kò léwu Ọlọ́run ní bínú sí. Ẹ̀wọ̀n àwọn ọmọ ọlọ́pàá láti jọjọ́ yìí nínú òjò. Ẹni sùn sà ẹni sùn jẹ. Ẹ̀wọ̀n bó ṣe ń sọ́fà tó nínú ibẹ̀ yẹn èyí dẹ̀ tún kà pé 2027. Ó dà ẹ ṣe ń gbọ́ bàbá wa ẹ bá wa gbé sókè lórí fóònù ẹ ṣe ń gbọ́ dáàdì wa lórí TikTok. Rí i dojú ẹ̀ ni irú àwọn ọlọ́pàá yẹn gangan tí wọ́n mú àwọn gangan tí ìbáyà ọbẹ̀ ó mú ọba lẹ̀. Dojú ẹ̀ ni aládùúgbò gbara wọn lẹ̀ wọ́n sọ nígbà wà báyìí nígbà ìgbà tó tó dé ọba àwọn ọlọ́pàá tó kó wá tó rán wá àwọn ọmọ mi jẹ́ dira wọ́n bá wọn ní alẹ́ báyìí wọ́n yóò san alẹ́ báyìí wọ́n lọ́wọ́ wọ́n pa wọn nìkan lẹ́bàá rẹ̀ kiri tẹ̀ tó báyìí wọ́n ṣe ń ṣiṣẹ́ nìyẹn bí ó ṣe pé Yorùbá ti ń ṣe jẹ́ ń pa wọn jẹ́ ń ṣe jẹ́ ń kámẹ́rà jẹ́ ń ṣe jẹ́ ń fi ìrìn àrà káàkiri. Kábíyèsí tó wá gbé lọ ń sìn padà jọ gba kábíyèsí wálé báyìí. Kábíyèsí orúkọ ní wọ́n ti sọ fún kábíyèsí pé wọ́n ń jiyàn kábíyèsí náà ebó ní àwọn ọ̀dẹ́ lù. Wọ́n ti gbé kábíyèsí lọ kí la máa wá ṣe padà jọ gba kábíyèsí wálé báyìí. Tí ìlú ẹ lọ ṣé kábíyèsí wọn yà sílẹ̀ oníyàn ní pé náà nípa ìwọ́n fún ẹ ní. Àwọn bá wọn gbẹgbẹ wò sí dáadáa náà. Ẹ bá wúlẹ̀ tẹ́lẹ̀ fún àwọn ọ̀dẹ́ sínú ìlú tó bá wà wọ́n pàdé àti tí wọ́n bá kórin ọkọ̀ ọ̀sẹ̀ fún kànáà. Ajá fún yàrá mi. Ọba náà wọ́n dọ́fẹ̀ kan náà tó kàrí wo sẹ́nìtì. Wọ́n kọ́ lẹ́sìn máa ṣe kínní. Ìgbà táwọn jagun báyìí táwọn Yorùbá gangan tọ́jọ́ wọn ìbá níbí wọ́n gbé ìbọn pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ tó jagun báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé pẹ̀lú nǹkan tó ń lọ yìí jẹ́ mọ̀ pé Olúwo tó ń invite wọn sáàfin ẹ̀ ní ẹ̀yìn èmi. Ṣé iná là ń sọ pé tápá àwọn ìlú Olúwo èèyàn gan àwọn tó jẹ́. Mi ò bí ẹ̀rọ máa dé ní sùúrù bẹ́ẹ̀ ká play fídíò Olúwo yẹn. Ó yẹ káwọn Yorùbá kó dá sí àkóbá yẹn ó ṣe pé wọ́n lọ bá ní pé wọ́n yọ sí ní ògbà nígbà bábà kan ní wọ́n dá sí àfún. Ó ṣe rí nìyẹn. Ẹ ṣe ń lọ bàbá ṣé ká play fídíò Olúwo àtàwọn Fúlàní tẹ bá fẹ́ ká play fídíò Olúwo àtàwọn Fúlàní ẹ jẹ́ ká mọ̀ o. Ó dà babaláwo ẹ bá wa gbóhùn sókè sà babaláwo ṣe wà ń bẹ̀ ẹ ká gbé kọ́ ẹ bá wa gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sà ká lè play fídíò Olúwo ẹ káàbọ̀ sà. Àṣẹ o. Àṣẹ. Ẹ̀rí ọ̀rọ̀ tí bàbá Adélékè kọ́ sọ̀rọ̀ tó lẹ́kọ̀ọ́ wọ́n ní ọlọ́pàá ní pọ́blẹ́mù wa nílùú yìí. Ọlọ́pàá dẹ̀ kọ́ ṣe rí ọlọ́pàá lè dá kọ́ńtù ààrẹ o àtòrílẹ̀jà ti máa ń bàjẹ́ o. Àwọn olóṣèlú wa gbogbo ní pọ́blẹ́mù tá a ní wọn because olóṣèlú ló ń bọ́gà ọlọ́pàá sọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá máa bá wọn mọṣẹ́ sọ̀rọ̀ ọlọ́pàá dẹ̀ ní bíìsì làwọn wà fún kí wàhálà máa ṣẹlẹ̀ òun lọ́lọ́pàá wà fún sójà ló wà fún pé tógun bá ti dé kọ́ lọ fèsì ogun so nǹkan tí ọlọ́pàá ń ṣe yẹn kì í ṣe pé bóyá pé wọ́n ń wà tí ò dáa o bẹ̀tì ìjọba wa gbogbo ló fà á tíjọba bá fẹ́ ká jà lónìí àwọn fọ́ọ̀sì ló máa kọ́ dà síbẹ̀ nǹkan tó máa ń ṣe àwọn ọlọ́pàá ni pé ọlọ́pàá ń fẹ́ kẹ́ gba sí àwọn ṣe o ọmọ fẹ́ kẹ́ gba sí àwọn ṣe because bí sójà múyàn gan tó bá tiẹ̀ múyàn gan kó ṣẹ̀ ó máa fànà station á lọ rìpọ́ọ̀tù ẹ̀ ni so tó bá ti wá rí pé aráàlú ti fẹ́ máa jà wọ́n ti fẹ́ máa bá wọn kan jà it's like wọ́n ti ń gbaṣẹ́ ọlọ́pàá ṣe tọ́lọ́pàá bá mú wọn ọlọ́pàá máa mú wọn pé ta ló fún wọn ní lásẹ̀sì. Bàbá wa àwọn ọdẹ tí wọ́n fèsì àwọn ajínigbé nísìn àwọn ọlọ́pàá ti àrẹ́sì àwọn ọdẹ tí wọ́n fèsì ajínigbé kí ni solution sà. Tẹ̀rí táwọn ọdẹ yẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé òun kálukú fi káwọ́ gbéra because ìwọ tó bá ti ní ìyàwó lẹ́nu ọmọ tí ò ní ìyá kéde pé ìmísì nígbà tó dé bá lóhun jọ dẹ̀ ẹ̀sìn tó bá jáde tó gbé bọ́ jáde tí ọlọ́pàá bá mú sí wọn á bèèrè pé kí lásẹ̀sì kan tó wà lọ́wọ́ ẹ̀dá tó bá tó wá jẹ́ tó tún wá rẹ́gísítà ìbò ẹ̀ tó jẹ́ bọ̀ rẹ́gísítà lóra wọn á bèèrè lọ́wọ́ adéṣeun tó rẹ́gísítà ẹ̀ fún ni kó máa lọ fi pààyàn ṣebí ẹran ló fẹ́ máa fi pa so ṣe rí ìlú yìí òfin ti kó wa papá mọ́ra òfin. So kí ni ká ṣe nísìn ṣé táwọn bandits bá ti dé because àwọn ọdẹ yẹn àwọn wọ́n yìnbọn fún wọn gan o àwọn bandits yẹn yìn wọ́n ṣeré fún wọn gan wọ́n yin ṣégeṣège ìbọn fún wọn ṣùgbọ́n ọlọ́pàá àwọn yẹn jẹ́ ọdẹ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá gidi ìbọn yẹn ò wá ara wọn náà ṣe rí àwọn tí wọ́n jí gbé gbà wọlé bẹ̀tẹ̀ ọlọ́pàá ti kó àwọn ọdẹ nísìn.
kí ni mistake kan ṣe. ṣẹ́rí tí ẹ̀ bá fẹ́ wọ́n ní ojú àfọ̀fọ́ tó ìjà ló máa dálẹ̀ ṣó ti yé nígbà tí ẹ̀yẹ ti múra pé àwọn fẹ́ lọ gba èèyàn tó fi fèsì ikú tí kò pa wọn yẹn tó fi lè fèsì báńdíìtì tí báńdíìtì orí wọn pa yẹn nígbà tó gba àwọn èèyàn yẹn nígbà tó lọ́pàá dé yẹn kò yẹ káwọn náà gbà lẹ́rọ̀ ó yẹ kó sọ di riot láti bẹ̀ ó yẹ kó sọ lókun ni because ẹ ti mọ̀ pé àwọn ọlọ́pàá yìí nǹkan tó ń fẹ́ nìyẹn ẹ̀yin kan máa dàbò bolẹ̀ ẹni tó máa kú ẹ tó máa kú ni because ẹ̀yin tẹ lọ sójú ikú tẹ ẹ̀dẹ̀ dé láyọ̀ àtàláfíà tó wá jẹ́ pọ́lọ́pàá ládùúgbò ló máa wá mú wọ́n yìí mú wọn ẹ̀ sìn tí wọn wá tètè fún wọn lẹ́yìn sọ jáde wọn sí kóòtù front court àdẹ́mọ̀ ṣé ó ti yé so nǹkan yẹn gọ́gọ́gọ́ nígbà tí ẹ̀ ti nẹ́mi pé a fẹ́ gbára wa ni ó yẹ kó bá ọlọ́pàá gan jáde. in the first place why tí ọlọ́pàá tí wọ́n arrest wọn tán kó wọn náà wọ́n ti transfer wọn sí láti kílódé lọ sí Ọ̀yọ́ báyìí nísìn àlọ sí Ìbàdàn báyìí. ọ̀dà ẹ jẹ́ kẹ́lẹ́ mi ti bá wa dá sí ẹ ṣeun ẹ bá wa dá sí lórí fóònù ẹ ṣeun gan ẹ kúrò dé àsìkò yìí sà. ẹjọ ìdè méjì àkọ́kọ́ fẹ́ sọ ní pé ẹ bá bóyá kẹ bá lórí ọ̀rọ̀ àwọn ọlọ́dẹ yẹn bóyá kẹ bá wa ríṣì bàbá wa Sunday Igboho mo believe pé kí wọ́n sì lè bá ìjì sọ̀rọ̀ mo believe pé wọ́n sì ṣẹnu rẹ̀ níbẹ̀ yẹn. torí ẹ má jẹ́ ká parọ́ tanra wa olórí burúkú ọ̀rọ̀ lóye ti sú mi ṣé lẹ́yìn bàbá Bánjí Akíntóyè ṣé kò ságbà tó dánú ìmọ̀ ẹ̀. ẹ jọ̀wọ́ ń béèrè lọ́wọ́ yín o wọ́n ní ṣe lẹ́yìn bàbá Akíntóyè kò ságbà tó dá nílùú yìí mọ́. tèmi rí tó ń sòótọ́ ọ̀rọ̀ ni ṣé kò wá ságbà kankan mọ́ ni ṣé wọ́n ní kí yóò bá kú sóko ẹrú ni àbí irú wa láwo la kóra wa sí. àwọn èèyàn ń darí lọ wọ́n ní kò ságbà gidi mọ́ o wọ́n ní kò sí àgbà gidi mọ́. kí la fẹ́ lọ dé bá. nígbà tá à ń sọ̀rọ̀ yìí pé wọ́n bí ìdílé ní pé ọlọ́pàá ò fẹ́ kí wọ́n gba ṣé òun ṣe kí ló dé táwọn kí wọ́n ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀ ṣé wọ́n ò pé àwọn báńdíìtì yẹn ti lọ gbé àwọn èèyàn. wọ́n mọ̀ kódà àwọn tí wọ́n rescue gan àwọn ọdẹ fi hàn pa àwọn tó ń jí gbẹ́ta lọ rescue rèé àwọn tó ń jí gbẹ́ta lọ rescue rèé wọ́n ní rọ́. Oda, ẹ ṣe gan thank you. Oda, thank you. Ẹ ṣe gan bẹ́ẹ̀ rán mi létí. Àpolóye, kọ́ bá wa tẹ̀sẹ̀ bọ̀. Ẹ̀yin tẹ́ni ká play Olúwo lórí YouTube. Ẹ jẹ́ ká mọ èèyàn tó fẹ́ ká play. Ẹni sùúrù ẹ jẹ́ ká mọ èèyàn tó fẹ́ ká play fídíò Olúwo lórí YouTube. Ẹ jẹ́ ká mọ̀ lórí Facebook lórí TikTok. Ẹ jẹ́ ká mọ èèyàn tó fẹ́ ká play fídíò Olúwo. Olúwo invited àwọn Fúlàní sínú ààfin ẹ̀ ó ní wọn ò ní ìlú tó fẹ́ lọ ó lọ́mọ òwò ni wọn ìyá aráàwò ẹ kú palẹ̀ mọ́ o ẹ ló ẹ bá wa gbọ́n sókè o. ẹ kó tó ma. yes sir. sẹ́rí kan mo fẹ́ kàn mọ ìbálòpọ̀ pé àtọlọ́pàá àti sójà. ẹ bá wa láìkì ṣó yìí ẹ bá wa láìkì ṣó yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ kó lè bá a rìn. ẹni tó bá ti ṣe àtọlọ́pàá wà dé ẹni tó bá ti wá káwọn náà kú níjà pẹ̀lú wọn ni kò sí ọ̀kan wọn tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá àárín ogun la wà ọmọ Yorùbá wọn lọ mọ̀ yẹn. àárín ogun la wà. àárín ogun la wà àárín ogun la wà àwa nìkan la mọ̀ ọ̀ríjínà la jẹ́ Yorùbá àwọn fẹ́ẹ̀kì Yorùbá ti pọ̀ jù nǹkan jọ tó rọ tó bá ti múyàn kó sáré ṣe tó máa ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀ṣẹ̀ kó tó. ẹ ṣeun gan ẹ ká gbé kọlẹ̀ yẹ̀ kan sí ká wá play ẹ bá wa láìkì show yìí ẹ tó wà lórí TikTok tẹ drop mi nígbé yín wọlé padà òsì on TikTok tẹ bá power tap tí TikTok bá ti drop yín ẹ má wulẹ̀ send request mi nígbé yín wọlé padà ó sọ pé ẹ power tap yín ẹ tẹ́lẹ̀ tí gbé wọlé náà má bá wa power tap ká lè bá a gbé yín sókè bí lè má gbé yín wọlé kẹ máa drop òkò easy ẹ bá wa gbọ́n sókè sí bàbá mi. ẹ kálẹ̀ ẹ pé tó. ẹ kú dédé àsìkò yìí sáà. Yes, ma ẹ pé tó Ọlọ́run pẹ̀lú Ọlọ́run àṣẹ. Àjọ ń ṣètò ní sàdó àbá wa ṣe gbogbo ẹ̀ ní. Ìgbà tó lọ́ máa ṣe inú iṣẹ́ mi tó máa ṣe èyí tó kù. Ọlọ́run máa ṣe gbogbo iṣẹ́ yín. Ẹ ṣe gan-an. Ẹ wo kẹrí ọ̀rọ̀ ìlú yìí máa ó lágbára o. Ẹ jọ̀ọ́ máa ẹ má bínú question mo béèrè question bí ọmọ kékeré tó. Ṣé àwọn Tinubu Ọbásanjọ́ ṣé ojú wọn ti fọ́ àbí tí wọn tù sí wọn ṣọmọ Yorùbá ni?
wọ́n bá yín wí o wọ́n bá yín wí lórí ètò mi kọ́ lè máa bèrè lọ́wọ́ ẹ̀. àbí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àbí gbogbo wọn náà jọ plan ẹ̀ ní because you understand o. àtàwọn ọlọ́pàá náà ṣé ó yẹ kọ́lọ́pàá máa múyàn nírú situation pé wọ́n lọ rescue àwọn èèyàn kọ́lọ́pàá tó ń mú àwọn ọ̀rọ̀ mi lè ṣú everybody o àwọn ọ̀tá fẹ́ ṣe báyìí kọ́lọ́ ń ṣàánú wa o. àmọ́ tá a fẹ́ ṣe ọ̀rọ̀ wọn ti sú wa ó ti dójú ẹ̀ ń sẹ́yìn. because owó nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin náà wo everywhere àmọ́ yìí mí tó yẹ pé ẹwọ́ ojú èkìtì yẹn sìn wọ́n ti ń sọ̀rọ̀ àbóyá 40-something days nobody kò sí ẹni tó jáde kò sí ẹni tó fẹ́ gbà wọ́n sílẹ̀ ẹlòmíì gan á ti kú sínú igbó yẹn ẹlòmíì wọn á ti fẹ́ bá a sùn pa ebi á ti pa àwọn òjò á ti pa àwọn irú ìjọba wo la wá ní nàìjíríà ẹ̀ báyìí bí kò ń ṣe àwọn olórí burúkú làwọn ìjọba àbí fúlàní ní gbogbo wọn. àwọn bàbá wa yẹn gan mi ìṣúọ̀ pé. ní ìṣúọ̀ kó regina ọmọ yorùbá làwọn èmi gan ìṣúọ̀ mo dá ẹ̀yin aṣíwájú wa mo doubt pé kí yorùbá ni mo doubt ẹ̀. àwa gan tá à ní ìkọ̀kọ̀ gan ó ta wá lára gan tẹ́pà kì í ṣèjọba gan wàá rí bí ìmọ̀wé rí lára tọ́kẹ́sì àwọn useless animal tọ́kàn láwọn ń darí wa olórí burúkú ni wọ́n ọlọ́run. ẹ máa bí tò lọ́wọ́. à ń bàbá ẹ ṣe ẹ bá wa láìkì ètò ìjọba dẹ̀mọ̀ pẹ́ lè láìkì ẹ má wulẹ̀ wò wá tó bá máa wo ṣóò mi tó bá ti mọ̀ pé ò lè bá mi láìkì ṣóò mi má wulẹ̀ wò mo láìkì ṣóò tí mo ṣe ní àná àbíjẹta ni tí mo short video tí mo ṣe èèyàn díẹ̀ ló wò mo dẹ̀ rí èèyàn tó láìkì ẹ̀ like 15% àwọn tó láì tán wò ni wọ́n láìkì ẹ̀ tó bá pẹ́ máa wo ṣóò ẹ̀ ní láìkì ẹ̀ má wulẹ̀ wò ó máa ń bí mi nú kí n máa rí a lot of people tó ń wo ṣóò lot of people tí wọ́n ń wo ṣóò ṣùgbọ́n tí kò sí pé wọ́n láìkì ṣóò tẹ́bà láìkì tẹ́bà ṣe ṣó tẹ́bà sí láìkì ṣóò yẹn ẹ má wulẹ̀ wò ẹ kú ò ẹ yẹ kó pèèyàn mẹ́ta tó bá láìkì ẹ má dúró síbi nǹkan tẹ́bà láìkì mo bẹ̀ yín ni pọ́lísì tèmi nìyẹn ẹ bá gbóhùn sókè mà. orí ṣó ni mo wà ṣe ìdùnnú àrò yẹn sùn. ṣé orí gbogbo ìṣòro ta ní àwọn gómìnà wa ni most important ìṣòro ta nígbà àtàwọn ọlọ́pàá ilẹ̀ yorùbá sí àwọn gómìnà wa tó bá lè support àwọn alágbára yorùbá ní tó bá fún wọn ní support things will be go on well láti lè face àwọn people yìí. àwọn governors south west àwọn ní kí gbogbo wa ká gbàgbọ́ lé lórí kán jọ kán má fi ẹ̀mí èèyàn waste mọ́ kán support àwọn local alágbára tó wà nílẹ̀ yorùbá láti dojú ìjà kọ àwọn people yìí. nǹkan tó dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé kì í ṣàwọn náà gbé kì í dẹ̀ ṣe family wọn náà gbé tó bá jẹ́ family wọn náà kidnap ni ẹ mọ̀ pé gbogbo ìmọ̀ wọn á ti ṣọ̀kan láti support àwọn alágbára ilẹ̀ yorùbá. nígbà tí èèyàn lọ gbàyàn tó dẹ̀ mú ọta ìbọn tán ní ó tán wọ́n rescue èèyàn ọta ìbọn tán wọ́n ti wá ọlọ́pàá tó wá kó wọn. èyí tí wọ́n sọ ń gbé gba gbogbo wa lọ́wọ́ àwọn èèyàn wa ó gbà wọ́n lọ́wọ́ àwọn ìjọba àwọn akọ̀ ń pariwo tinubu ni ìwọ̀nba ní tinubu lè ṣe náà olùkọ́kọ́ ló wà mí ń ṣe fáǹsì tinubu mo kọ́mẹ̀tì títí tó sún mi ṣùgbọ́n ìwọ̀nba ló lè ṣe ìgbà tó yẹ pé àwọn governors ta ní tí wọ́n ń rẹ́dì láti máa tẹ̀lé èèyàn rúbọ tinubu lọ́wọ́ ó ti sẹ́gun ó ṣe gbá ó ṣe tá à ń rí tó ń ṣe láti kó wá sílẹ̀ yorùbá àwọn governors nǹkan tó fọ́ ọ lérán tó ń jẹ́ kán yan ṣiṣẹ́ wo mọ̀ ṣe ní ọ̀yọ́ nísìn tí gbogbo àwọn tó bá support Sunday Igboho ṣé gbogbo orú eléyìí máa ṣe. màámi wọ́n tún ti wọ ọ̀yọ́ lé ní o. o mọ̀ mọ́. so kẹ́lẹ́ mọ̀ pé wọ́n tún ti wọ ọ̀yọ́ lé ní wọ́n ti pààyàn wọ́n ti kó àwọn èèyàn lọ. tó o bá fi tọ̀tẹ̀ sílẹ̀ kan support ọmọkùnrin yẹn kan díjọ fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ yìí àfi kọ́ máa attack ẹ̀ left and right. tó o nìkan lè dá ṣe ni ókè wọn ò lè gbà kó lọ tó bá lọ wọn á fòfin mú gbèdé kó lọ. àwọn governors yẹn gan ni problem ta níbi ní ilẹ̀ yorùbá kọ́ lọ kó jọ kókó sí wọn nínú ẹ̀fẹ̀ ní ká bẹ̀ wọ́n. ó dà ẹ ṣe màámi. ókè máa jẹ o ṣé o ẹ dẹ. ẹ má bínú. tiktok tí tábà wọ bí 20,000 ẹ má bínú mo nílè gbẹ́ anybody wá sókè àwọn tó dẹ̀ wà lókè gan tó bá tí tiktok bá drop wọn pé wọn power tap wọn ò ní gbé wọn sókè padà mọ́.
because mo lè máa ẹwà èèyàn tí mo ti gbé wọlé gbogbo wọn padà drop ní tó pé wọn power tap èmi kọ́ ni mo ń ṣe TikTok ló ń ṣe so kí máa gbé sókè kẹ́ máa drop kí máa gbé sókè yẹn I don't do it lórí page mi o báyìí pé èèyàn kan náà ló kù níbẹ̀ tó power tap ẹni yẹn máa wà ń bẹ̀ ẹ ká gbọ́rọ̀ ẹ̀mí àwò. ẹ̀yin ọmọ wa tẹ̀lé díẹ̀. ẹ̀mí àwò Rashidi ẹ̀. ó ti bá dé sí báyìí kan ní ọ̀rẹ́ báyìí bẹ́ẹ̀ ṣé fún wa bẹ́ẹ̀ ni kí ẹ ṣe fún wa. so ní táwọn fi pè é ẹ̀yin tí wọ́n sọ pé ẹ̀yin ọmọ wa tẹ̀lé díẹ̀. ẹ sì dúró dáadáa ẹ sì burú ẹ bá sì kẹsìn tó bá ti láàyè ọbẹ̀ burúkọ yín tó ń lò ẹ bá ti kẹsìn èèyàn ẹ mọ̀ pé kẹsìn èèyàn kẹsìn àwọn tí mo sì mọ̀ pé ọmọ mi ní màlúù mi bàbá yín gbogbo ẹ̀ ibi ìní ẹbí yín sí. adúpẹ́ ní ọwọ́ kábíyèsí adúpẹ́ lọ́wọ́ yín o lágbára ọlọ́run èmi náà ọmọ yín gbá lónìí mo ti dá yẹn mọ̀ lágbára ọlọ́run àwọn àbúrò wa yìí tí wọ́n ń rìn èkó lágbára ọlọ́run á bá wọn sọ̀rọ̀ lágbára ọlọ́run àwọn náà wọ́ yí padà lágbára ọlọ́run. So ẹ má bínú torí Ọlọ́run ẹ tẹ́ bá wà lórí TikTok ẹ bá fẹ́ wo Olúwo ẹ má bọ̀ lórí YouTube wa Yorùbáwùyí náà là ń jẹ́ lórí YouTube if you on TikTok ẹ tẹ́ wà nílùú òyìnbó tẹ́ jókòó sórí TikTok ẹ má gbóhùn ṣá bẹ̀rẹ̀ bá fẹ́ wò ó kẹ́ wá wo ojú tí àwọn ọmọ Fúlàní fi ń wo Olúwo ọmọ lásán èkejì ajá sódùwò ni àbí Rashidi wò ẹ̀mí àwò máa ṣe tó máa bóòdì tẹ́ máa rí dáadáa bí àwọn yẹn ṣe ń wò ó. Fúlàní lórí ẹkùn yẹ. bóyá Fúlàní lórí ẹkùn yẹ ń wò mọ́ ó èmi ò mọ̀ ibi tá a ti pàdé Rashidi wò ó èmi ò mọ̀. wípé ẹ̀yin tí wọ́n sọ pé ẹ̀yin ọmọ wa tẹ̀lé díẹ̀ tí mo sì mọ̀ pé ọmọ mi ní. ẹ̀mí àwò ó mọ̀ wípé àwọn Fúlàní kan tí wọ́n lé wọ́n wà nínú Ìwó ó ní ṣùgbọ́n ọmọ òun ni wọ́n àwọn prodigal son and the prodigal father ẹ máa bọ̀ lórí Yorùbáwùyí náà ló kọ mi lórí YouTube Yorùbáwùyí ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ dákun ẹ tẹ thumb up àbí ẹ like sí omi bí wọ́n fẹ́ sọ́jà rẹ gbogbo ká máa polówó ká máa sọ pé ẹ bá wa ṣe kíní kan yẹn tó mọ́ mi lára mi ìmọ̀ ṣe mo kàn ń gbìyànjú lórí ìyá tó bú mi jàtà ló yẹ kí n máa ṣe kan tí mò ń ṣe pé Yorùbáwùyí ò kí ń sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún àpá ní kán báwọ̀ náà tọ́ tó ń pọ̀ èmi ó ẹgbẹ́ sáré polówó ọjà kò sọ Olúwo yẹn mi fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ ẹ̀yin tẹ́ bá sì download tap send app tí wọ́n fi ń send owó láti anywhere tẹ́ bá wà sí Nàìjíríà òní wọ́n pè ní tap send we are fast we are reliable ṣùgbọ́n ní àkọ́kọ́ tí wọ́n fẹ́ send owó sí Nàìjíríà kódà pé $2 péré lẹ fẹ́ send ẹ gba $10 ìyẹn tẹ́ bá lo Abiola 223 gbọmọ kò dùn mí Abiola lórúkọ mi ẹ lo Abiola 223 kẹfì send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party kò dẹ̀ ní pé gbọ́n mi àwọn tó ti ń lò Abiola 223 látàrí alálùmọ́lẹ̀ ọ̀tá tó ń di Abiola CTS wọ́n sì ń lò àtúpadà ń lo Abiola 223 again àwọn èèyàn tó bá mi lò mo dúpẹ́ lọ́wọ́ yín kùdùsì fún yín ẹ bá wà bí aládàá nìkan jẹ ẹ bá mi share fáwọn fans yín àwọn friends yín ẹlòmíì ṣe project nílé gbogbo ló ti sọ fún ẹjọ mo fẹ́ ṣẹ́wó ìgbóná ti ń ṣẹ́wó èrè nílò àbò kí n ṣẹ́wó ẹ kò wá hidden just go on Google Apple Store Play Store ìwé tó bá ti ń download kan ẹ kàn download ẹ iye tó wó jẹ́ ẹ máa rí báyìí owó lọ sókè ẹ máa rí owó lọ sílẹ̀ ẹ máa rí any rate tó bá jẹ́ ẹ máa mọ̀ ẹ jọ ìyá mi wà lẹ́wà ti bínú tán
only 256 amazing people are watching the program. Only 118 people like the program. Àti sọ fún yín pé èèyàn 118 yẹn ló ń wò mí, ó pè mí, mo like ẹ̀. Èèyàn 250 kíní kan wò wá, èèyàn 118 ló like show. Kí èèyàn 118 máa wò wá, ẹni tó kù ẹ máa lọ. Ẹ máa lọ, èmi ò bínú. Èmi ò bínú jàre. Ẹ jẹ́ ká gbọ́ Rashidi àmúgbó òwò, àmúgbó wèrè owó. Màlúù mi. Màlúù mi. Bàbá yín, gbogbo ẹ̀ ibi ni ẹ bí yín sí. So wípé wọ́n á ní lè yín sí. Bí mo lè yín ẹ padà wá. Bí mo máa tẹ̀ ẹ̀fẹ́ lè yín sí. Bí mo lè fẹ́ lọ. Tí mo sì mọ̀ pé ọmọ mi ní. Màlúù mi. Bàbá yín, gbogbo ẹ̀ ibi ni ẹ bí yín sí. So wípé wọ́n á ní lè yín sí. Bí mo lè yín ẹ padà wá. Bí mo máa tẹ̀ ẹ̀fẹ́ lè yín sí. Bí mo lè fẹ́ lọ. Bóyá àwọn èèyàn ọmọ tán àwọn Fúlàní tí ẹ wà nílẹ̀ tí a. Àwọn èèyàn ọmọ tán wọn. Ọmọ ìlú ìlú. Ẹ má ṣe bí síbù. Ìwọ ni ọ́, àbí tí màá mo dákọ̀ pé mo pọ̀ ní ìsìn, ọmọ ìlú wo ni ọ́? Ọmọ ìlú wo ni ọ́? Sọ ọmọ ìlú mi. Má tó sì mọ̀ ìlú mi. Tó ti jẹ́ wò, tó bá ṣe bí sí wò, ta ló ṣe bí sí? Má ṣe bí sáà rẹ̀. Ìwọ jọ ni wá. Torí ẹ̀, gbogbo àwọn tó ń wá láti igun ni mò ń pè. Kìí sẹ́yìn nìkan ni mo pè. Wọ́n tẹ́ wà ní igun Olúkọ̀nà náà. Ọmọ tí ọmọ tó gbogbo nílò ọmọ tó dáa. Nǹkan kan ní máa ń mú ọmọ míì máa ṣe bí ọmọ tó dáa. Bóyá nǹkan kan dùn, àbí ebi pa, àbí ìgbàgbà bí bàbá rẹ̀ ọ̀tọ́jú ẹ̀ bí ìkejì. Gbogbo tí wọ́n bá sì fún ẹgbẹ́ kájọ sọ. Ṣé ti gbọ́? Àlàáfíà ó lè máa jọba. Ká sì máa gbàbọ̀dè fún ìlú wa. Ọmọ àlè ní gbàbọ̀dè fún ìlú ẹ̀ bẹ́ẹ̀. Má gbàbọ̀dè fún ìlú yín, má gbàbọ̀dè fún wò ó. Nítorí nígbà mo bí yín nìsín ẹni wò ni. Tó sì jẹ́ pé ẹni bàbá yín àbí báwọn òye. Níbo ni wọ́n ti wá? Ìwọ bàbá rẹ̀ ń bo ni wọ́n ti sí. Ìwọ náà ni ẹni bàbá rẹ̀ sí. Bàbá rẹ̀ ń bọ́. Ìwọ náà ni aláàjì ni wọ́n lé ọmọ ilé. Ìwọ ò tí ẹ̀ mọ́ bàbá mọ́. Ṣùgbọ́n ọmọ bòmí. So mo fi sọ pé ẹ̀yin tí wọ́n bá sọ pé ẹ má ṣe bí sí ẹ̀mí mú mẹ́pẹ̀ tí ẹ̀mí ṣe bẹ́ẹ̀. Torí ẹ̀ mo fi pè é fúnra mi. Mo lè jẹ́ kó ba ilé ọ̀dọ́ pè. Mo lè jẹ́ kí baálẹ̀ ìbòmí pè. Mo lè jẹ́ kí ọmọ olóyè àtọmọ bá pè. Mo lè jẹ́ kó lúwẹ̀ káṣù pè. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rí ìfẹ́ mi sí gẹ́gẹ́ bí bàbá. Ẹ lè pè bàbá ọ̀ ẹ̀mí náà bàbá ni. Bàbá. Kábíyèsí o. Ọmọ tó bá ti ń gbé bí tó bá sọ́pọ̀ fẹ́ máa gbé wò, ó ti dánmọ́. Ọba jẹjẹsà, ọlọ́pàá ní ọmọ ìlú wo ni Ogun State ni. Níbo ni? Abẹ́òkúta. Mi ni Aláké rẹ̀. Nígbà gbogbo tí ọgbọ́ ṣe lè wọ ọ̀dọ̀ Aláké ẹ̀ ló sì gbọ́dọ̀ wọ̀. So bẹ́ẹ̀ náà ni gbogbo ọdún òní Ìwọ ni bẹ́ẹ̀. Àwọn Fúlàní ló sọ àwọn ìjọba òwò. Ìwọ ni wọ́n. Ọmọ ìlú wo ni wọ́n? Ìwọ náà. Ó ti dìwọ́. Síbọ̀ náà, etí náà fẹ́ nu. Ó ti dìkọ́, ó ti jẹ́ nìyẹn. Ìwọ ni ìwọ ni ẹbí sí. Bàbá tó bí bàbá rẹ̀ kọ́ máa bò mí, èmi tí wọ́n jẹ́ bàbá rẹ̀ kọ́ máa bò mí, bàbá tó bí bàbá rẹ̀ kọ́ máa bò mí. Ìwọ iná ni ìwọ ni ẹbí wọn náà sí. Ìwọ náà ni àwọn bàbá tí wọ́n wà nílé ìwọ ni wọ́n bí wọn sí, ìdìbò ló wà wá rẹ̀. Bàbá rẹ̀. Ìgbà táwọn bàbá wa délẹ̀. So níbo ni wọ́n sọ pé mo fẹ́ lé yín sí? Níbo ní sọ pé níbo ní sọ kẹ́ wá lọ lù mí ń rẹ̀ má gbòmí ìjú bí lọ. Bẹ́ẹ̀ lé yẹn tó padà. Àtẹ̀lé rà. Sọ̀tùbọ́, olóòmọ̀ nígbà tí ó ẹmọ ní lè sí. Kí wá ní Fúlàní. No,
a ní Fúlàní tó dáa, a ní Fúlàní tí ò dáa, a ní Yorùbá tó dáa, a ní Yorùbá tí ò dáa, a ní Ìgbò tó dáa, a ní Ìgbò tí ò dáa. Kò sẹ́ni kankan tó sọ pé tí ó sọ fún Ọlọ́run pé bíbá ìmọ̀ dáǹsì mo délé ayé mo bára ní Yorùbá. Èmi kọ́ ọmọ sọ pé àbí sí ọlọ́lọ́ fẹ́ di ọmọ òun. Èmi bọ̀ dàgbà yín náà ló mọ̀ pé inú wo ni ẹ bí ọ sí ní bàbá sọ pé ìwo ni ọ wò. Tọ́ba ọkùnrin ní Ọlábẹ́ Òkúta lò. Kò sẹ́ni kankan tí màá sọ pé bíbá yìí nù. So ẹ̀yin ọmọ mi tí wọ́n bá sọ pé níbo ni wọ́n ti wá ọmọ ìlú wo ni wọ́n ìwọ náà ni ìṣètì nǹkan. So sọ ń gbé Sókótó ni tí ẹ̀ máa Sókótó àná. Ibi ẹ̀ máa lọ́rí. Kọmọ lọ́rí. Ibi ìlọ́mọ. Èmi bàbá rẹ̀ ní ìlú. Ẹ̀yin ò tí ẹ̀ mọ̀ lú mọ́. Wọn náà mo ti sọ rí pé àwọn Fúlàní tí wọ́n wà lọ́dọ̀ àwọn ọmọ ìlú mi ìmọ̀. Nítorí míì ti wà bí 400 years. Ẹgbẹ́ Aláwùsá tá à ń sọ̀rọ̀ àbọ̀ Aláwùsá tẹ́gbẹ́ 16th century. Yorùbá ní sọ náà, ó lè má gba Haúsá lọ bó sì wà. Mo ti ní Sẹ́ríkì Fúlàní tí ọ̀gbà Haúsá. Ẹ̀ṣọ́ tó ìwọ ni Sẹ́ríkì Fúlàní Ọláolúwa. Kò sì gbọ́ Haúsá. Ṣé ẹ gbọ́ Fúfúdè? Ọgbọ́ Fúfúdè. Ṣùgbọ́n mo mọ Sẹ́ríkì Fúlàní kọ̀gbọ́ Fúfúdè kọ̀gbà Haúsá. Tó dún ọba. Kọ̀gbọ́ Fúlàní kọ̀gbà Haúsá Yorùbá nìkan ni. Kò sí nílò wọn. Kò sí nílò Yorùbá lè yára Yorùbá bá bẹ̀. Ṣùgbọ́n Fúlàní ni. Kì í sí Fúlàní. Nǹkan tí mo fẹ́ sọ nìyẹn pé bá àlàáfíà ìsìnkú àbọ̀dé ìfàbọ̀dé èmi ò gbé èèyàn kan fọlọ́pàá o. Ìmọ̀ tí n bá rọ́mọ tó bá ní òun fẹ́ bí mo ṣe sọ̀rọ̀ tí mo fìfẹ́ sọ̀rọ̀ tó wá tún wá lóun fẹ́ ya tí mo dẹ̀ ní nísìnyí tó bá ní ìdí bóyá ìyàwó ló ní ìdí kìíní kẹ́ tó lọ nísìnyí tó gbóúnjẹ fún mi nítorí fún mi lówó. Ìsọba ní wọ́n lè burú mọ́ ìbílẹ̀ burú mo lọ́mọ mi lè jẹ́. Mo ní bẹ́ẹ̀ bá burú gan àásàyí padà. Bẹ́ẹ̀ bá le tábà tí ń bomi sí. Yóò mọ̀ sí kí ni? Yóò mọ̀ rọ̀. Tó bá le, èèyàn bá bomi rí. Àbí? Yóò mọ̀ rọ̀ déédéé. Tó ń bá bomi rí yín nìsín tí mo sì jẹ́ kẹ́mi pé ẹ̀yin náà ẹ sọ fún yín bàbá wa lélẹ́yìí o gbọ́dọ̀ dálẹ̀ o ọ̀nà bẹ́ẹ̀ sì ní gbàdálẹ̀ lùi ẹ̀ ní jẹ́ kí báńdíìtì kankan wò bí ni mo fẹ́ ẹ̀gbọ́n lè dálẹ̀ tẹ́ bá jọ ṣèlú ìlàlàáfíà tí wọn ò ní borúkọ tiwa jẹ́ Ìwó báńdíìtì ò lè wọ bẹ̀ mo sì ti sọ báńdíìtì ò lè wọ bẹ̀ àmọ́ ẹni tí yóò gbà bọ̀dẹ̀ fún wa tí báńdíìtì ò ẹ jẹ́ ká wá iṣẹ́ fún ẹ jẹ́ á wo ìjẹ fún ẹ jẹ́ wá nǹkan tó mọ rẹ̀ àti nítorí wọ́n ní bí wọ́n bá ṣe ń jẹ ń lé ọmọ rẹ̀ ọlọ́jọ́ ń jẹ ọ̀tá tó ṣe ń jẹ wọ̀ torí ẹ̀ la fẹ́ jẹ́ kí ẹ jẹ́ ń jẹ ọ̀tá tá a bá jọ ní lọ́wọ́ tá a bá jọ pín láàrin àwọ̀ káwé wọ́n ṣe bàbá rẹ ló ní nǹkan lọ ó fara mọ́ ẹgbẹ́ tí bàbá mi fún mi lélẹ̀ ẹ sì ya ara fún mi ọmọ rẹ lẹ́yà olóyè rẹ lẹ́yà Fúlàní ní Buhari o ọ̀dọ̀ ọmọ rẹ Dongari bàbá rẹ Dongari ní palace ẹni àdáwà ó ní bàbá Buhari nọ́mbà Buhari di president ẹ má rò pé ẹ lè dín nǹkan tó ju dáadáa lọ ẹ lè di dáadáa ọmọ dáadáa ẹ lè di yẹn ńlá ẹ má jẹ́ ká bà orúkọ yín jẹ́ nítorí ẹ bímọ
mo sì mọ̀ pé mi ti bímọ nínú àbí ṣé ẹ ti bímọ òwò ọ̀nà ti níyàwó ìfẹ́ kẹ̀dí ẹni tí ọlọ́pàá máa wá káàkiri bí mi ṣe wà mo ti jagun ogun Nàìjíríà ó sì máa ń kọ ogun mo máa ń bí ẹ ṣe ń jẹ ogun mo lè mọ bí ẹ ṣe ń gba formation láti pè ní currency ogun ọba mi lẹ́rù ṣùgbọ́n ìbádá kákọ́ sọ àlàáfíà lálàáfíà ọba wa tí ọba work ènìyàn tó máa mú àdá àti èyí ni mo fi pè é. ẹnìkan ní ká stop ẹ àwọn ọkọ ẹnìkan ní ká stop ẹ pé ṣé ká stop ẹ ẹnìkan ní ká stop ẹ pé ká má play ẹ mọ́ ṣé ká stop ẹ wọ́n ní ká stop ẹ o ṣé ká stop ẹ ká má play ẹ mọ́ but before ká tó di pé mo fẹ́ sáré gbé fídíò kan wá fún yín ni o ẹrùn Rashidi yìí tó ní àwọn ọmọ Fúlàní wọ́n máa jẹ́ ọmọ fún un wọ́n máa tọ́jú wọn Buhari di dongari dongari bàbá Buhari láàfin kí lórúkọ ẹ̀ at last Buhari di president ẹ bá mi bèrè lọ́wọ́ Rashidi ẹ̀mí àwò ipò pàtí Buhari di president ṣé ilẹ̀ Yorùbá ló ṣe dáadáa sí àbílẹ̀ Fúlàní another Àfọ̀njá in disguise it's so annoying bẹ́ẹ̀ tí tọ́ka bá mi share fídíò yìí kó lè kan Rashidi ìwò lára tó sáré play fídíò kan. Mungo de Allah yayo. Àwọn tẹ́ ń wò yìí ẹ jọ ṣé wọ́n fi ibì kankan jọ Yorùbá ṣé wọ́n fi anywhere jọ Yorùbá yín tẹ́ wà lórí TikTok bára yìí fẹ́ ṣe báyìí yóò máa rí ṣé wọ́n fi anywhere ṣé wọ́n fi jọ Yorùbá àwọn tẹ́ ń wò yìí ọmọ ìlú wo ni wọ́n ẹ wo ọta ìbọn tí wọ́n gbé cross ara ẹ máa gbọ́ èdè tí wọ́n máa sọ lẹ́nu àwọn eléyìí tún lè ń pè yàn lórí níta aláàgbé tó à ń jagun nílẹ̀ Yorùbá a kàn ń pretend ni à ń jagun lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá a kàn ń pretend ni sọ̀rọ̀. láfíà àjàmọ́ mungo àbókí ẹ káàlẹ́ o àkúṣe o. èdè wo ni Fúlàní sọ Fúlàní inú igbó Fúlàní tó gbé ọta àgbọn kọrùn ṣé ẹ gbọ́ èdè tó sọ lẹ́nu tún sọ. láfíà àjàmọ́ mungo àbókí ẹ káàlẹ́ o. ẹ káàlẹ́ o. àkúṣe o. àkúṣe o. ẹ káàlẹ́ o àkúṣe o báwo ni àwọn kọ́ ilé ń kọ́. why ya pé maka Yorùbá. Now one day you guy, you this is my guy no get English. Me English ni bana jin turanci kuma ni bana jin turanci. Ba ka jin English. Labari ne kana jin English. Bana jin. Ba Yoruba. Bana jin turanci. Ba Yoruba. Ba Yoruba. Ko si Yoruba. Se Yoruba baja ko. Ba Yoruba. Se Hausa say Hausa. Say Hausa. Udah ya. Kakak apa Yoruba memakai Yoruba itu ba? Ya jama'a mungo de Allah yayo. lafiya lau miye juru ka juru yo me kan buru ba kai kai aboki aka yi wọ́n tó fi bọ̀ yẹn. kai aka gane su kai ṣé nǹkan ò ti ṣe wá báyìí. ọ̀rẹ́ mi lórí. Yorùbá ni wọ́n ń sọ yìí. ẹ wo aganiko agbáku ọba wàlá agbáku ọwà tí a bí farabalẹ̀ ni sọ̀rọ̀ gidi máa bẹ́ẹ̀lì. Ace kuna ji Yorùbá sosai. Agbáko wà. Wai kai ni ba Yorùbá. Kuna ji Yorùbá sosai. Ba jawo sai a bi ga abun nan. Ga sai daga nan jira to wai ma. Ile nuka ile na wanta. Bana ji Yorùbá.
Baka jin Yoruba, baka jin Dakaranci, baka jin Ingilishi, baka jin Buroko. Bana ji sai Hausa. Kana matsayi mai zafin baki ga kai magane ka ya gaba Yorbi. Kuma kai ba musulmi ka ce ba musulmi bane kai. Ni musulmi na Yalli jam. Ni musulmi na Christian. Ina to na kirka. Sai la ilaha illallah. La ilaha illallah. Kai musulmi ne hawa aboki. Sai ka kama ni. Ka ce ba zai ka kama ni. Kaga sojan mu kaga ko. Na gan shi. Kaga kayan aiki ko. La ilaha illallah. Yo. Ka gani? Yo. Kuma di jama'a. Aboki je English. Ka ce wai saka kama ni ko? Ƙungiyar CCF ce mu nan ka gane. La ilaha illallah. Ka gani? Sorry. Muhammad Rasulullah. La ilaha illallah. Ẹjọ́ tó lọ wọ́n lágbákò wà nílẹ̀. Ṣé ohun tí wọ́n sọ yìí ṣé àgbákò ni? Àbí àgbákò kọ́? Olúwo Rashidi. Rashidi ẹ bá YouTube Yorùbáwùyí náà ló kọ mi lórí YouTube ẹnìkan kí ló kọ mi lórí YouTube Yorùbáwùyí. Orúkọ tẹ fi ń wò mí lórí TikTok yẹn náà ni mo jẹ́ lórí YouTube. Ṣé ohun tí àwọn pípù yìí kó jáde ṣé àgbákò ni àbí àgbákò kọ́? Wọ́n ní àgbákò wà nílẹ̀. Ogunjà àgbákò wọ́n lágbákò wà nílẹ̀. Ẹ dákun ṣàgbákò ní àbí àgbà confidence yẹn ò dáa. Ó ti get ready o Mr. Polo, thank you for the super stick. Àwọn yẹn máa lọ sókè mo dúpẹ́ o. Machine gun lórí ilẹ̀ Yorùbá wà láì àgbákò wà nílẹ̀. Ẹ bá wa gbóhùn sókè. Màámi yẹn ní dààmú. Àṣẹ Èdùmàrè. Àṣẹ o. Ẹ bá ní pé talárí bá wí. Àwọn gọ́fúnà wa àti kúlà Ṣèyí lójú mi ó dàbí ẹni pé kì í ṣàbíamọ. Kò ní ìtara ọmọ nìyẹn. Ó dẹ̀ ó ní. Hello. Ó ní àgbákò wà lẹ bàbá kan sọ pé àgbákò ńlá. Ẹnìkan ní àgbákò ní o Ògúngbà àgbákò ni. Àwọn tí wọ́n kó dání yìí. Ògún ẹni pé kó máa yìn. Eléyìí ò sí pé ayẹta Ògún ẹni pé kó máa yìn. Ẹ bá gbósókè ní dààmú àgbákò ńlá ni lóòótọ́. Ìyá mi mo dúpẹ́ God bless you àgbákò lélẹ́yìí o. Àṣẹ Èdùmàrè ìyá mi mo dúpẹ́ God bless you. Sẹ́rí ní dídí ọ̀rọ̀ dé nílẹ̀ Yorùbá báyìí. Bàbá wa ohun tí wọ́n sọ yìí ṣé àgbákò ní àbágbákò kan. Ọ̀gá ọ̀ àfi kí Ọlọ́run ṣàánú wa ní ilẹ̀ Yorùbá. Àwọn tí ń ṣe adarí lé wa lérí gangan ní ìṣòro tá a ní nílẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n ń ṣe wá Ọlọ́run gbọ́. Wọ́n àti ẹ̀fẹ̀ káàkiri ẹ̀bọ̀ kó nínú ìgbèkùn tí a wà nílẹ̀ Yorùbá yẹn nítorí títara òsì wọn nìkan. Ọlọ́run gbọ́. Àwa la máa gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn ará bíbá yìí nílẹ̀ Yorùbá. Torí àwọn ọlọ́pàá yìí èmi ò tí ì rí orílẹ̀-èdè tí irú rẹ̀ ti lè ṣẹlẹ̀ láyéláyé. Iṣẹ́ tó yẹ kí ẹ̀yin ọlọ́pàá ó ṣe. Kí ni wọ́n yẹ̀yẹ̀ fún? Kí ni tẹ́ ń ṣe ọlọ́pàá nílé ṣe kí kẹ́ máa dáàbò bo nǹkan bí àjálù tó bá fẹ́ máa wọnú ìlú ṣe kí kẹ́ máa dáàbò bo àwọn aráàlú ni èyí náà ni wọ́n yẹ̀yẹ̀ fún. Ẹ wá ní ṣiṣẹ́ yẹn kò tiẹ̀ sí kankan tẹ́ tiẹ̀ lé ṣe kò tiẹ̀ sí kankan tẹ́ wúlò fún ní ìlú yẹn. Àwọn ọlọ́pàá Nàìjíríà wọ́n wúlò fún kankan náà àwọn sọ́jà wọ́n wúlò fún wa náà kò sí wúlò kankan tẹ́ wúlò fún wa. Kí láǹfààní sọ́jà ní Nàìjíríà? Kí láǹfààní ọlọ́pàá? Kí wọ́n jẹ́ kí oníkálukú lẹ̀
tóníkálùkù padà sí ìlú rẹ̀ níbi tó ti wá oníkálùkù máa dáàbò bóra rẹ̀ lórí ilẹ̀ rẹ̀ ní ẹlẹ́yàfẹ̀yà kí tó lè kó àwọn ẹ̀rọ Yorùbá lọ jọ nínú Nàìjíríà yẹn nìyẹn láì jẹ́ bẹ́ẹ̀ màmá mi yóò tún máa lé sí ni torí wọ́n fẹ́ máa dọ́gbọ́n pa wá ní ẹjọ́ kọ̀ọ̀kan ni tí wọ́n fi kọ́ọ̀gà yẹn wa tán tí wọ́n fi gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ tán. àwọn la máa gbé gbèsè ọlọ́ọ̀bá ń gbọ́ àwọn olóṣèlú wa kò tí àǹfààní ẹ̀gẹ́ tí wọ́n fi fún wa nílẹ̀ Yorùbá o.